On the 17th. On the 17th, àwọn èèyàn wa máa bọ́ta. our people will go out fún super mega rally. for super mega rally. Rally tí wọ́n ń sọ wípé èyí tá ò ṣe irú ẹ̀ rí. èmi ni tí náà lóòótọ́ bàbá confam international ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè. ìgbẹ́ òlégun ẹni tó bá tẹ̀kùn ló máa ń ro. Jésù Olúwa wa. Amen, amen, amen. Olúwa confirm ẹ̀. Ẹ ká orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Let's go just get it down. Nítorí on the 17th, today is what? 16, 15. On the 17th. On the 17th, àwọn èèyàn wa máa bọ́ta. our people will go out fún super mega rally. for super mega rally. Rally tí wọ́n ń sọ wípé èyí tá ò ṣe irú ẹ̀ rí. This one is a unique one that we have not done it before. Tá ò ṣe irú ẹ̀ rí lọ́sọ̀ We yìí. have not done it Wọ́n before. wá pè ní super They call it super mega mega rally. rally. Rally tí a ò tí ì ṣe irú ẹ̀ rí. Rally that we have not done before. Tí àwọn mílíọ̀nù lọ́nà mílíọ̀nù máa There jáde. are millions upon millions that will come Ẹ out. ká sọ fún Olúwa o. Let's thank Bí God. àwọn ogun Yorùbá nation ti ń jáde lọ yẹn. As the warrior of Yoruba nation is going Ẹ lọ out, da orí dodo àwọn ọ̀tá wọn kẹ́ da kodò. Father, make all their Ariwo sọ́ọ́dí àdúrà. Torí dodo yìí. Jésù Olúwa wa. Olúwa confirm. Ààrẹ di láti gbàdúrà ìṣá. Are we ready to pray this prayer? Ààrẹ di láti gbàdúrà. Are you ready to pray this prayer? Ológun ni Olúwa. Olúwa ni orúkọ rẹ̀. Mighty man in battle. Ológun lolúwa. Olúwa ni orúkọ rẹ̀. A po orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. We are going to call Jesus God 3 times Gẹ́gẹ́ bí ó ti jẹ́ ìṣe wa. as it has been our doing. A po orúkọ Jésù We lẹ́ẹ̀mẹ́ta call yìí. Jesus Christ A 3 sọ times. fún Ọlọ́run. We will tell God, Aláwọn ọ̀tá fún Yorùbá nation. enemy for the Yoruba nation. Nínú ìrìn àjò mega rally In yìí. the journey of the mega Ẹ rally, lọ dorí àwọn ọ̀tá yẹn kó fún. Father, make their enemies. Ẹ sọ wọ́n di apọ̀dà. Máa lù sọ́ di àdúrà. Bàbá bí dodo ọṣẹ máa bí ìjáde yẹn ṣe máa lọ. As the outing is going to be, A ò gbọ́dọ̀ rẹ́kọ́ọ̀dù ikú kankan o. we must not record any death. Bí ìjáde yẹn ṣe máa lọ jáde mẹ́gà rẹ̀. As the mega rally outing is Olúwa ò going to gbọ́dọ̀ rẹ́kọ́ọ̀dù ikú kankan. Ẹ pariwo ẹ sọ́ di àdúrà rẹ̀.
kó tó tó ọjọ́ náà. Before that day, Síwájú ọjọ́ náà. ahead of that day, Lẹ́yìn ọjọ́ náà. after that day, Olúwa. oh Lord. Gbogbo àwọn tí ẹ̀mí èṣù máa fẹ́ wọnú ẹ̀ nínú àwọn ìjọba yìí. Anyone that the devil is going to use, Ẹ fi oorun ikú kẹ́ fi pa wọn. Father Lord, give them sleep and death. Síwájú ọjọ́ náà. Before that day, Lẹ́yìn ọjọ́ náà. after the day, Ọjọ́ rálì Yorùbá nation. Yorùbá nation. Gbogbo àwọn tí èṣù bá fẹ́ wọ inú wọn. all those that the devil is going to Ẹ bá wa use, fi ikú pa ojú wọn dé. Father, use them to close their Bá eyes. jẹ́ gbàdúrà yìí dáadáa. Ọmọdé àgbà ni ló bá fẹ́ pè sí olú akọni ọ̀fẹ́ ìfún wọn. Ó lé ọkùnrin àwọn ọjà. Jésù Olúwa wa. Amen. Amen. Olúwa confirm ẹ̀. Ẹni ní orúkọ rẹ̀ tí ń jẹ́ Wàyà. Ní orúkọ rẹ̀ ti jẹ́ Wàyà. Wàyà. My Tanta Runa. Áńgẹ́lì tó ń jagun tí ń pa ogun run ni o. He's an angel that fights a battle and conquer a battle. Ẹni ní orúkọ ìwọ Ọlọ́run tí ń jẹ. Ní orúkọ Ọlọ́run ti jẹ́ Wàyà. Wàyà. My Tanta Runa. Ogun tó wà níwájú iṣẹ́. The battle ahead. Ogun tó wà níwájú tá à ń rí. The battle ahead we are seeing. Wàhálà tó wà níwájú tá à ń rí. Wàhálà tó wà wájú tá a rí. Fún Yorùbá nation For yìí. Yorùbá nation. Ẹ lọ parẹ́ dànù ẹ lọ sí. Ẹlẹ́pàá rẹ̀ dà. Ẹ sọ́jà àdúrà. Ní orúkọ Jésù. Wàyà. Orúkọ Jésù. Confirm ẹ. A máa gbàdúrà o. We are going to pray. Bí orúkọ rẹ ti ń jẹ́. As your name answer, Mi àìlù ìlù. Mi àìlù ìlù. me Ailu Ilu Mi àìlù ìlù. Orúkọ Ọlọ́run ni. is the name of the Lord. Bí orúkọ rẹ ti ń jẹ́. As your name answer, Mi àìlù ìlù. Mi àìlù ìlù. Ẹ lọ ja ogun yẹn fún wa. Ẹ lọ jagun yẹn fún wa. Àwọn Yorùbá nation ní kí ẹ lọ jà ṣe. Ẹ sọ́jà àdúrà. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ní orúkọ ẹ lọ jogun yẹn fún wa sá. Àwọn tí ń jẹ́ mi Ailu Ilu, mi Ailu Ilu, mi Ailu Ilu. Àjọ ti ní láàrin ògùn náà, ẹ lọ jogun náà fún wa. Ẹ lọ jogun náà fún wa. Ẹ lọ jogun náà fún wa. Ilé orúkọ Jésù la gbàdúrà. Àmín. 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 Olúwa confirm. Bẹ́ẹ̀ ká pariwo. I want us to Ohun shout. tó máa sọ náà ni wípé This is what you are going to iná ṣíwájú Olúwa. Ó jó gbogbo àwọn ọ̀tá rẹ̀ wọ́n. Àgbọ̀ gbogbo àwọn tó fẹ́ bí ọ̀tá Yorùbá If nation. there is anyone standing as enemy Nínú of the ìjáde tó ń bọ̀ ní ọjọ́ Sátọ̀dé. in the rally going on, Iná Olúwa o. Olúwa o. Olúwa. Ẹ kọlù wọn. Sábì àdúrà. Orúkọ Jésù. Gbàdúrà. Wọ́n sì ti jó àwọn ọ̀tá rẹ̀. Ká bá gbogbo àwọn tó fẹ́ dìde. everyone that Tó wants to fẹ́ dìde ní rise, òdì. they want to Sí láyé Yorùbá nation.
The fire of the Lord. Go against them. Go against them. Go against them. Give them. Amen. 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 Olúwa confirm. I want you to shout. Oh Lord. Before that day, a big one. Lord, give it to them. Everyone has found us enemy of the foundation. In this megathon, before the 17th, every time, Lord, give to them. Every time, Lord, give to them. Let's shout. Oh Lord, before the day, Lord God, those are all to stand up because of the rally. Oh, before the day, you will shout. Every antagonist of this rally together. Those that antagonize the rally, oh Lord, their peace before that day. Lord, take their peace away from them. Take their peace away from them. Pray very well. Pray the prayer very well. Pray. Everything that is their peace, Lord, deny them of their peace. Deny them of their peace. You will shout. Oh Lord. Lord, change the word of the day. Change the word of the day for them. Everyone that is against the rally. Holy Spirit. Lord, change the word of the day for them. Change the word of the day. Change it against them. Everyone out to Holy Spirit. Change the word of the day. Change the word of the day. This is what we are doing. The word. Change it. Everyone has stood against the enemy. That says the rally will not come to pass. Everyone has stood against it. Lord, change the word of the day. Change the word of the day. Change the word of the day. Amen. Amen. Olúwa confirm ẹ. Ológun lolúwa. Olúwa lorúkọ rẹ̀. Ní ológun lolúwa. Ológun lolúwa. Olúwa ni orúkọ rẹ̀. Ológun lolúwa. Àwọn kan á bí ọ̀pá dání Ọlọ́run fi gbàdúrà. Some people will use a staff to pray. Mi ò mọ kankan tó ń pè bẹ́ẹ̀. I don't know anything they call that. Mo gbàgbọ́ nínú tí Ọlọ́run gbélé wa lọ́wọ́. I believe on what God has given to us. Kò sí ọ̀pá tó dẹ̀ ń ṣiṣẹ́ mọ́. There is no staff that is working. Ọ̀pá wo ló dàbí ọ̀pá Mósè? Which staff can we compare like Moses' own? Ẹ dá mi lóhùn. Answer the question. Ọ̀pá wo ló dàbí ọ̀pá Árónì tó pé ọ̀pá Árónì náà dé ejò mi? Yes. The staff of Aaron swallow snake. Bàbá, Father, iná ṣíwájú Olúwa lọ́rọ̀. Father goes before the Lord Iná náà sì jó àwọn ọ̀tá Olúwa. and consume all the enemy of the Lord.
Lord. sọ gẹ́gẹ́ bí ikọ̀ ilé ìgbìmọ̀. I speak as the vessel of the Lord. Kó tó on the 17. Before on the 17th. Tí Yorùbá nation fẹ́ jáde. That Yorùbá nation will go out. Àwọn ẹ̀yà kan máa jáde lọ́dún 17. Some tribe will go out on the 17th. Àwọn Ogun State máa jáde. Ogun State will come out. Lọ́dún 17. On the 17th. Kó tó ọjọ́ yẹn. Before that day. Ó tóhun ìpalára tí àwọn ìjọba ti lè ṣe kalẹ̀. Every evil plan that the bad government has put down. Orí wọn ni kó dàdé lórí. Àmín, àmín, àmín. Olúwa confirm ẹ̀. Ọlọ́run. Hold on. Èmi béèrè yìí lọ́wọ́ ẹ̀. I ask this from you. Mo béèrè yìí lọ́wọ́ ẹ̀. I ask this from you. Mo tún fi ọjọ́ 10 àti 5 ó jẹ́ ìlú. 15. Mo tún fi 16 ní èdè Yorùbá 15 is 15. lédè Yorùbá. The Yoruba language It is 15. 15. Mo mọ̀ pé 15 ṣùgbọ́n ó fẹ́ ká mi lẹ́nu kò lé nínú èdè Yorùbá ni. I want to be stammerer in Yoruba Mo language. gbàdúrà fún yín. I pray for you. Mo gbà sí ọ̀dọ̀ ẹ̀yin Ọlọ́run. I pray to you, Lord. Gbogbo ogun tó fẹ́ síwájú àwọn èèyàn ló yẹ ẹ lọ ṣẹ́gun ogun yẹn. Àmín, àmín, àmín. Olúwa confirm ẹ̀. Bàbá, ogun tó fẹ́ síwájú Super Rally. The battle that wants to be ahead of this super rally. Mo lo àṣẹ 15 days. I use the authority of 15 days. Àṣẹ yẹn mo fi nullify àwọn ogun yẹn. Àmín, àmín, àmín. Olúwa confirm ẹ̀. Ẹ gbóhùn Olúwa. Hearken to the voice of the Lord. Mo sì wí gẹ́gẹ́ bí ikọ̀ Elédùmarè. I speak as the vessel of the Lord. Ní orúkọ Olúwa ni mo sọ èyí jáde. I am saying this in the name of the Lord. Ìjáde mega rally yìí. The outing of the mega rally. Ó jẹ́ ayọ̀ títa máa fi parí rẹ̀. Àmín, àmín, àmín. Olúwa confirm ẹ̀. Olúwa, Oh Lord, mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ àti ìrìnjú Elédùmarè. I speak as the vessel and oracle of the Lord. Gbogbo ọkàn burúkú tó fẹ́ lọ pàdé Yorùbá nation yìí. Every evil heart that want to stop the Yoruba nation. Àwọn ọkàn yìí Olúwa ẹ jẹ wọ́n ní kó tó tó ọjọ́ náà. Àmín, àmín, àmín. Olúwa confirm ẹ̀. Mo pè yín. Angels, I called you. Ẹ darapọ̀ mọ́ wọn ní ọjọ́ yẹn lórúkọ Jésù. Àmín, àmín, àmín. Olúwa confirm ẹ̀. Ẹ̀yin áńgẹ́lì. Angel, Mo pè yín. I call upon you. Nígbà tẹ́yin bá darapọ̀ mọ́ wọn. When you join us, Gbà ẹ ní ohun tó fẹ́ ṣe kò ní súnmọ́ kò sì ní rẹ̀ wọ́n. then what they want to do, they will not be tired. Bàbá mo bẹ̀ ọ́ ní. Father, we beg you. Ẹ yọ̀ǹda àwọn áńgẹ́lì. Father, release the angels. Tí wọ́n lé ní 3 trillion. That they are more than 3 Ó trillion. yá ẹ yọ̀ǹda sáàárín àwọn Yorùbá nation yìí. Àmín, àmín, àmín. Olúwa confirm ẹ̀.
Ohùn Olúwa ni. This is the voice of the Lord. Ohùn Olúwa ni. This is the voice of the Lord. Ohùn Olúwa ni. This is the voice of the Lord. Gbàdúrà fún gbogbo ẹ̀ta jọ ń gbàdúrà yìí. I pray for everyone that we are praying together Ní orúkọ Olúwa. in the name of the Lord Wípé that aṣọ ẹ̀sìn ò ní báyìí lórúkọ Jésù. Àmín, àmín, àmín. Olúwa confirm Ohùn Olúwa ni. is the voice of the Lord. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò wọ́n tẹ́ ẹ̀ta jọ ń gbàdúrà yìí. You that you are watching us and we are praying Mo together. gbàdúrà fún yín wípé We pray for you. throughout the end of this year. Jálẹ̀ ọdún yìí. Ẹ̀jẹ̀ Jésù kó máa ṣàn lórí gbogbo. Àmín, àmín, àmín. Olúwa confirm ẹ̀. Mo gbàdúrà fún yín ní orúkọ Olúwa sẹ́yìn. I pray for you in the name of the Lord. Gbogbo ẹ̀yin tá a jọ ń gbàdúrà gbogbo ẹ̀yin tá a jọ wà lórí ìlà lọ́wọ́lọ́wọ́. We that we are praying and we are on the Ẹ̀yin tá ń internet wò lọ́wọ́lọ́wọ́ yìí. that you are watching us presently. Mo gbàdúrà fún yín wípé sẹ́. I pray for you Títí tá a máa fi jálẹ̀ oṣù tá a wà that we lọ́dún. are going to see the end of this year. Ààbò Ọlọ́run kó wà lórí gbogbo iṣẹ́. Àmín, àmín, àmín. Olúwa confirm ẹ̀. Ìgbàgbọ́ mi rọrọ. Olùgbàlà jọ̀gbọ́n àdúrà wa mẹ́ṣẹ̀ mi gbogbo lọ kémi látòní lọ sí jẹ́ tìrẹ. Ìgbàgbọ́ wá rọ̀ mọ́ ẹni. Yes. Yes, our faith is being attached to you. Èní ló pé 15 days olúwa. Today is the 15 days. Ìgbàgbọ́ wá rọ̀ mọ́ ẹni. Our faith is being attached to you. Ó tó sì sọ làwa ṣe jẹ. Bẹ́ẹ̀ni Olúwa. Said that is what we follow. Bàbá ẹ lọ ja ogun náà fún wa. Àmín, àmín, àmín. Olúwa confirm ẹ̀. Bàbá Father, ẹ ti wà lẹ́yìn ká rí ogun náà ṣẹ́gun. Àmín, àmín, àmín. Olúwa confirm ẹ̀. Ìgbàgbọ́ wá rọ̀ mọ́ ẹni. Oh yes. attached to you. Òun làwa náà ṣe ń ké pe ẹ̀yìn ní lódi 15 days. And that is where we are crying unto you today is the 15th day. Ọlọ́run. Oh Lord, Àwa ní ká rẹ́yìn Yorùbá nation di Ọlọ́run. Àmín, àmín, àmín. Olúwa confirm ẹ̀. Àwọn tó rẹ́yìn ẹ̀ lọ celebrate ẹ̀. the people that see the end of it, they are the people that celebrate it. Àwọn lọ celebrate ẹ̀. They are the celebrants. Àwọn tó rẹ́yìn Biafra nígbà yẹn ìjà yẹn àwọn ni wọ́n pàtàn ẹ̀. The people that see the end of the Arabian death, they are the ones that share the story. Àwọn ni wọ́n pàtàn ẹ̀. They are the ones that share the story. Gbàdúrà fún yín. We pray for you. Bẹ̀rẹ̀ tá a jọ ń gbàdúrà. We that we are praying together. Ojú òní ti gbogbo yín. Àmín, àmín, àmín. Olúwa confirm ẹ̀. Ìwọ tó ń wò wá lórúkọ Jésù ò ní rí ìdààmú kan. Àmín, àmín, àmín. Olúwa confirm ẹ̀. Ojú aláṣọ. Àmín. Jésù Olúwa. Àmín, àmín, àmín. Olúwa confirm ẹ̀. Àti gbàdúrà lórí àwọn ènìyàn. Amen. Amen. Ẹ má jẹ́ kó sùn yín. Don't be tired. Ẹ sì má jẹ́ kó rẹ̀ yín. Don't be feeble. Bàbá mi lọ́lọ́pọ̀ tí wọ́n kọ́. ó sì mọ ẹ̀wọ̀ wà nínú ọkọ̀. Ẹ̀yin akọ́fẹ́ tí ó ń ṣe dáadáa. Bàbá wa lọ́lọ́kọ̀ tí wọ́n kọ́. Ó
ti sùn. Amen. Understand orí Karim dání. Ọlọ́run ti sílẹ̀ gbà tẹ̀sí gbé. Ọlọ́run ó tóbi o. Yes. Àwọn òwe ẹ̀bẹ̀ yìí á fi lé ẹ lọ́wọ́. Bàbá. Ẹ dáwọ́lé wọn. Àmín. Olúwa confirm ẹ̀. Ìwé ẹ̀bẹ̀ á fi lé ẹ lọ́wọ́. Olúwa ẹ dáwọ́lé gbogbo. Àmín. 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 Olúwa confirm ẹ̀. Gbogbo Ọlọ́run gbọ́ pẹ̀lú gbẹ̀yìn tá a jọ dúró sí ìbàdàn. Pé lọ́dún tó ń bọ̀ ojú máa tó túnra rí lórúkọ. Àmín. 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 Olúwa confirm ẹ̀. Ẹgbẹ́ aláṣẹ ọ̀run. Àmín. Jésù Olúwa wa. Àmín. 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 Olúwa confirm ẹ̀. Gbẹ̀yìn tí ẹ darapọ̀ mọ́ wa lónìí, a dúpẹ́ lọ́wọ́ yín. You that you join us today, we appreciate you. Ní aago 6 ní ọ̀la. 6 p.m. tomorrow. Ní Jésù bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn. If Jesus tarries, A tún máa tún pàdé nígbà. we are going to meet here together Láti gbàdúrà pọ̀. in order to pray together. Ohun tá a ní láti sọ fún yín ni wípé What we need to tell you, ẹ ṣé, thank you. a dúpẹ́. We appreciate you. God bless you. Olúwa yóò bùkún yín.